Ẹ káàsán ẹ̀yin ènìyàn wa, mo kí wa nílé lóko níbikíbi tí a bá wà. Ẹ káàbọ̀ sórí Ẹ̀kálàmágbó TV show ní ọ̀sán yìí. Mo kí wa nílé a kú dédé àsìkò yìí níbikíbi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ wa. Ẹ káàbọ̀, ẹ káàbọ̀, ẹ káàbọ̀ sórí ètò. Láláì ní fi àkókò wa ṣòfò, ìròyìn tí ó jáde òhun náà ni wípé ibo ni ká ti bẹ̀rẹ̀ ná? Torí gbogbo program yìí ò ní pẹ́ rárá, a kàn ní ká ju short video yìí síta náà ni. Aláàfin Ọ̀yọ́, ikú bàbá yèyé, Ọba Akeem Ọwọ́adé Òjòpá-ṣẹ̀kẹ̀rẹ̀ ọmọ Àtìbà, wọ́n fi ìròyìn kan síta tí gbogbo wa bá ń ṣàkíyèsí. Mo sọ náà nínú fọ́nrán tó kọjá wípé àwọn nǹkan tó yẹ kí Ààrẹ Ọ̀nà Kakanfò máa ṣe òhun ni Olóyè Ìgbòho ń ṣe, kí wọ́n rìn káàkiri, ojúṣe wọn ni, nǹkan tó yẹ kán ṣe nìyẹn. Ẹ jẹ́ ká fi sentiment ńlẹ̀. Nǹkan tí Ààrẹ Ọ̀nà Kakanfò máa ń dì mú as a excuse ó ti dópin látẹnu òní lọ. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń gbọ́ mi, gbogbo àwọn unnecessary excuse tí Ààrẹ Ọ̀nà Kakanfò tí wọ́n máa ń mú dání, torí àwa náà máa ń sọ wípé láì jẹ́ pé wọ́n fún Ààrẹ Ọ̀nà Kakanfò ní ààyè kò lè ṣe nǹkan kan, kinní kan, àti wípé ọ̀rọ̀ tí Ààrẹ Ọ̀nà Kakanfò fúnra ẹ̀ máa ń sọ òhun náà ni wípé ìjọba ò gbà wọ́n láàyè. Ǹjẹ́ ìjọba dí ẹnì kọ̀ọ̀kan lọ́wọ́ mú ńsìn ní àwọn nǹkan tó wà ńlẹ̀ ńsìn? Ìjọba ò dí ẹnì kọ̀ọ̀kan lọ́wọ́ mú o. Ìjọba ò dí wọn, torí ẹni tó wà ńbẹ̀ ọmọ wa ló wà ńbẹ̀ ńsìn. Ìjọba ò dí Ààrẹ Ọ̀nà Kakanfò mú. Wọ́n dẹ̀ máa ń sọ pé àwọn ní àwọn ọmọ ogun tó tó 5 million àbí I don't know. Àti wípé tẹ́ bá wò ó nínú ìtàn ilẹ̀ wa nílẹ̀ Yorùbá, Aláàfin ló fi Ààrẹ Ọ̀nà Kakanfò jẹ, torí pé Ààrẹ Ọ̀nà Kakanfò jẹ́ olórí àwọn ẹ̀ṣọ́ Aláàfin, tí Baṣọ̀run dẹ̀ jẹ́ olórí àwọn ọmọ ogun, torí a máa ń gbé wọn fúnra. Ààrẹ Ọ̀nà Kakanfò kì í ṣe orí ológun, ṣùgbọ́n ní èní àwọn ti pera wọn ní olórí ológun làwọn. So now ogun ti dé.
Ààrẹ ọ̀nà kakanfò sọ pé olórí ológun ni àwọn jẹ́. Ogun ti dé o, ṣé ẹ dẹ̀ mọ̀ wípé láì jẹ́ pé Aláàfin ó ṣígun fún Ààrẹ ọ̀nà kakanfò, Ààrẹ ọ̀nà kakanfò ò lè lọ jagun. Ìròyìn ti délẹ̀ o, bàbá kì í ṣàkókò tá à ń wọ agbádá funfun kiri mọ́ leléyìí tó wà ńlẹ̀ ńsìn. Kí ni mo wí? Kì í ṣàkókò tí ẹ máa wọ agbádá funfun kiri, òun ló wà ńlẹ̀ ńsìn o. Àkókò tí ẹ ó gbé aṣọ ogun wọ̀, aṣọ kiní tó dàbí àmọ̀tẹ́kùn, àwọn aṣọ àwọn ọlọ́dẹ tó ń ṣoògùn sí lára, àkókò tẹ́ ẹ gbé wọ̀ ti dé o, torí Aláàfin ti ṣígun fún yín. Mi ò rò pé ẹ gbọ́ nǹkan tí mò ń sọ. Aláàfin ti ṣígun fún Ààrẹ ọ̀nà kakanfò. Wọ́n ní Ààrẹ ọ̀nà kakanfò ìwọ o, ogun ti dé o, dìde o, kí gbogbo àwọn ọba tó kù náà dẹ̀ fọwọ́ sí i. Òun ni ìròyìn tó jáde. Kò sí excuse kankan mọ́. Kò sí excuse kankan, kò sí àwíjàre kankan mọ́ o. Kí wọ́n dìde ogun ló kù o. Kẹ́ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú olóyè Ìgbòho. Ẹ jẹ́ ká gbàgbé sentiment. Ẹ jẹ́ ká gbàgbé èmi ń jò èmi ò jùwọ́ tá à ń bá kiri. Ẹ jẹ́ ká gbé ọ̀tẹ̀ sílẹ̀. Ní nǹkan tó wà ńlẹ̀ ńsìn, ẹ jẹ́ ká gbé ọ̀tẹ̀ sílẹ̀. Let's do the right thing. Ẹ jẹ́ ká ṣe nǹkan tó tọ́ o. Àkókò ti dé o, àkókò ti tó láti ṣe nǹkan tó tọ́. Àkókò yẹn ti tó o bàbá. Ààrẹ ọ̀nà kakanfò, Ìbà Gani Adams. Ẹ lọ wo, mo sọ ní last time, ẹ lọ wo agbègbè wa l'Àkókó tá a ti jọ wá. Fúlàní jí wa gbé lójoojúmọ́. Ẹ wá wo ìròyìn tó bọ́ síta lénìí. Ìròyìn tó dùn mọ́ni nínú rárá ni. Ẹ jẹ́ ká jọ wò. Ẹ jẹ́ kí n ṣe báyìí. Kí n tó ka ìròyìn yẹn, ẹ jẹ́ kí n gbé ìròyìn yìí ká jọ rí, kẹ́ wo nǹkan tí wọ́n kọ síbí báyìí. Kó má di pé bóyá èmi ni mò ń mú ńlẹ̀. Ẹ jẹ́ ká jọ wo ìròyìn yìí. Mo ti sọ pé mi ì ní pẹ́ rárá. Mo tó ṣetán náà bẹ́yẹn náà. This is just information tí mo mú wá fún wa. Ẹ wò ó, ṣé ẹ ń wo ìròyìn tó wà ńgboro? Ṣé ẹ ń wò ó? Ẹ wo ìròyìn. Boko Haram issue 72 hours ultimatum threatening to buy 416 captives. Wọ́n ju fídíò kan síta. Mi ò rí fídíò yẹn ńbí o. Mi ò ní fídíò yẹn dání o. Ìròyìn yẹn wà ńta ńsìnyí. Ìgbà wo ná ju fídíò yẹn? Èní ni wọ́n ju. Today is 20, right? Èní ni wọ́n publish ìròyìn. The Boko Haram issue a 72-hour ultimatum to Nigeria government over 416 captives in custody. The threat group had asked for raising ransom for the release of the captives abducted in Borno State. Wọ́n ṣe fídíò ẹ̀ síta. As Mark, as spokesman of the terror group, speak in Hausa, warned that fail to meet the group demand within state deadline will lead to why of the large number of those being held, including women and àwọn ọmọ kékèké. The group claimed it hold 416 captives and insisted that urgent steps must be taken before the time runs out. The spokesman said in Hausa, "We are Jama'atu Aliyu Sani." Wọ́n kàn porúkọ Imam Abu today being 19 April. Àná ni wọ́n ju fídíò yẹn síta. 2026, we are giving out a new message to the Borno South Youth Alliance, also to the Nigeria government who are not our government. Can you imagine? Ẹ jẹ́ ká wá wo ìròyìn míì nísìnyí. Ìdí tí Ààrẹ ọ̀nà kakanfò tí wọ́n á fi wá dìde síta ní ojú pẹ́lí. Ìròyìn náà ìyẹn jáde ní kùtùkùtù àárọ̀ yìí náà. Ìròyìn eléyìí náà jáde. Ẹ jẹ́ ká jọ wò. Èyí tó concern wa ńbẹ̀ gan-an, tó concern wa jù, Ààrẹ ọ̀nà kakanfò wọ́n ti ṣígun fún yín. Kò sí àwíjàre kankan mọ́ o. Kò sí àwíjàre kankan mọ́ bàbá. Ogun dé. Eléyìí tó kan àwọn ọmọ ìyá wa rèé. The bandits attack community
Pai soldier orders. That is in Kwara State. The bandit attack Kwara. Àwọn ọmọ ìyá wa nìyẹn o. The armed bandit on Monday, that's today, attack Kameji village in Kalima local government area of Kwara State. Pai score of people. The blood àwọn ẹ̀jẹ̀ attack which also claimed some soldier life occur in about 3 armed according to security source who confirmed the development to report and say security agents comprising the Nigerian army and local vigilante engaged the bandits in the intense gun battle that slammed until 5 a.m. Wọ́n bá wọn fà á, wọ́n ti mú àwọn Òkèjẹun in another development. Suspected bandit on Sunday reportedly attacked Ora Ayegbaju in Obo Ile-Ekiti local government area. 3 brothers were critically injured during the attack, which occurred at about 10 o'clock, while others fled by security. The 3 injured were identified as Abdul Yarim Adamu. Ẹ wo bàbá Ààrẹ Ọ̀nà Kakanfò, ẹ̀yin la wá síbí báyìí lénìí lórí ìròyìn tó jáde bí bàbá wa Aláàfin ikú bàbá Yèyé Aláṣẹ Ìkejì Òòṣà wọ́n ti gbé ìròyìn síta o. Wọ́n ló dọwọ́ yín o. Bàbá ọmọ ní gbọmọ ìrùkẹ̀rẹ̀ ní gbọmọ Ọ̀rúnmìlà. Wọ́n ló dọwọ́ yín o. Police arrest 42 illegal mining over adopted of Kwara monarch. Okay. So bó ṣe jẹ́ nìyẹn. Ẹ bá wa pín ìròyìn, ẹ bá wa pín síta, ẹ bá wa share síta. Aláàfin ti ṣígun fún Ààrẹ Ọ̀nà Kakanfò. Aláàfin ti ṣígun fún Ààrẹ Ọ̀nà Kakanfò. Kò sí wótòwórò kankan mọ́, kò sí ẹjọ́ wẹ́wẹ́ kankan mọ́, kò sí àwíjàre kankan mọ́ tí ọ̀gá Adé fẹ́ sọ. Bẹ́ẹ̀ni sà, kò sí àwíjàre kankan mọ́ o. Kí ni mo sọ? Kò sí àwíjàre kankan tí wọ́n fẹ́ sọ. Mo kí wa, ẹ̀yin ènìyàn wa kò jù báyìí lọ. Èmi ọmọ yín náà ni Àkàlàmàgò TV. Ẹ bá wa pín síta, ẹ jẹ́ ká táàgì Ààrẹ Ọ̀nà Kakanfò. Aláàfin ṣígun fún nǹkan tó ń dúró dè, nǹkan tó láwọn ń dúró dè tẹ́lẹ̀ nìyẹn. Kán ṣígun fún wọn. Wọ́n ti ṣígun fún yín o. Wọ́n ti gbé agbára fún yín pé kẹ́ dìde. Ẹ dìde lógúnlógún, ẹ dìde lọ́gbọ̀nlọ́gbọ̀n, ẹ jí lójú oorun. Olóyè Ìgbòho is always ready. Olóyè Ìgbòho is always ready, but kò yé mi ìdí tí àwọn ọba wọ̀nyí nígbà tẹ́nu wọn gan ò kò, ìdí tí wọn lè fi pé Ààrẹ Ọ̀nà Kakanfò kán pe Olóyè Ìgbòho kán jọ kọ́mọ lùbọ́. Àwọn méjèèjì ló lérò lẹ́yìn náà àwọn ọmọ ogun. Ẹ jẹ́ kí nǹkan kan náà ni gbogbo wa ń pariwo. Ẹ jẹ́ ká jọ pawọ́ pọ̀ torí Ààrẹ Ọ̀nà Kakanfò òun náà fọwọ́ sí Yorùbá nation. Wọ́n fi ọwọ́ sí Yorùbá nation dáadáa. Ẹ jẹ́ ká jọ pawọ́ pọ̀. We have a common enemy. Ẹ jẹ́ ká jọ pawọ́ pọ̀ ká lé wọn dànù, ká lé wọn wọgbó lọ. Kán má gbérí mọ́. Àlọ́ rámirámi lẹ́nìkan rábọ̀ ẹ̀, òun ni ká fi wọ́n ṣe. Ká lé wọn tèfètèfè, kán rá wọgbó, kán lọ, kán wọmi lọ, kán wodò kómi gbé wọn lọ, kí ìgbésí ayé wọn kó wọmi láwọn Fúlàní. Àwọn Fúlàní tó ń fi wàhálà pè. Kẹ́ ẹ ti wí. Àwọn akọ́wọ́jọ wọ́n ń wọlé, wọ́n bẹ̀rẹ̀ sí ń gbé ọba. Àwọn ọba ò ní ẹgbẹ́, àwọn ọba ò ní gbólóhùn lẹ́nu. Ọba tó yẹ kó pàṣẹ fún Fúlàní wọ́n kọjú ìbọn wọn síra wọn. Wọ́n á wọnú ààfin, wọ́n á gbé ọba lọ. Wọ́n á yìnbọn pa ọba. Ìbọn á wọlé sọ́ba lọ́ra. Ìkánmọ́ pẹ̀sìn tí kì í ṣe Fúlàní, tí kì í ṣe ọmọ Yorùbá, tí kì í ṣe alágbára, tí kì í ṣe ọba tó jẹ́ nǹkankan. Wọ́n á yìnbọn sí, ìbọn ò ní ràn. Odidi ọba aláṣẹ, ìbọn á wọlé sí lára tú ẹ̀. Ṣé ó make sense? Àkókò ti dé o, bó ṣe jẹ́ nìyẹn. A ní rí jù báyìí lọ. Èmi ọmọ yín náà ni Àkàlàmàgò TV show.
ẹyẹ méjì ò ń jàṣà. Ẹ bá wa share lógúnlógún, ẹ bá wa share lọ́gbọ̀nlọ́gbọ̀n, ẹ bá wa fi ṣe alátagbà kó ta gbagba kárí ilé, kó dà gbagba kárí oko. Ó dìgbà o.